láti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 tó kọjá tí gómìnà Olúwarótìmí Akérédolú ti ìpínlẹ̀ Ondo tó ti jáde láyé. Ní ọ̀pọ̀ àwọn alágbára káàkiri Nàìjíríà, àwọn gómìnà, àwọn èèyàn ńláńlá ni wọ́n ti ń ṣàbẹ̀wò sí ìyàwó ọkùnrin náà, arábìnrin Betty Anyanwu Akérédolú, láti bá a kẹ́dùn. Ṣùgbọ́n táwọn èèyàn ò tí ì rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lọ ṣàbẹ̀wò bánikẹ́dùn sí Betty Anyanwu Akérédolú àtàwọn mọ̀lẹ́bí Akérédolú. Ṣebí gómìnà bá kú, ó ti di ẹ̀tọ́ pé kí ààrẹ kó ṣàbẹ̀wò sí àwọn ẹbí ẹ̀ láti bá a kẹ́dùn. Ṣùgbọ́n láti bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn tí Akérédolú ti kú báyìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu tóun àti Akérédolú súnmọ́ ara wọn gbà yé ara wọn. Kódà tó fi ọ̀rọ̀ ìwúrí àti ìbánikẹ́dùn síta nípa ọkọ Akérédolú kò tí ì ṣàbẹ̀wò síbẹ̀ o. ṣá o, tẹlifíṣàn Yorùbá tó gbìyànjú láti bá àwọn tó súnmọ́ Tinubu sọ̀rọ̀ lórí ìdí tí kò tí ì ṣàbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí Akérédolú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, wọ́n ní ikú Akérédolú ó bá bàbá náà lójijì kọjá sísọ, bẹ́ẹ̀ ló dòó wọnú egungun, tí wọ́n sì ní ìdí èyí ni kò tiẹ̀ tí ì fẹ́ mọ̀ bóyá fẹ́ ṣàbẹ̀wò sí mọ̀lẹ́bí Akérédolú, pàápàá ìyàwó ẹ̀. Wọ́n ní iṣẹ́ túmọ̀ ìpè nǹkan àbànújẹ́ ni kí àgbàlagbà kó lọ máa lọ síbi òkú ẹni tó kéré sí i. Kódà wọ́n fi àpẹẹrẹ tó ṣẹlẹ̀ ní ìgbà tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, olóògbé Isiaka Abiola Ajumabi tó dolóògbé lọ́dún 2020, wọ́n ní bí ọkùnrin náà ṣe súnmọ́ Tinubu kọjá sísọ, Tinubu kò tètè lọ nítorí pé ikú náà já láyà, ó bà nínú jẹ́. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ táwọn èèyàn ti lọ ẹni Tinubu padà lọ ṣàbẹ̀wò. Wọ́n ní Tinubu náà yóò padà ṣàbẹ̀wò sáwọn ẹbí Akérédolú. Ikú náà sì ń bá lójijì, ó sì ń dùn ni. Kódà wọ́n ní tí Tinubu kọ́kọ́ fẹ́ ṣe ni pé ètò ìsìnkú Akérédolú yan tó bá ti fẹ́ ṣe ìsìnkú ẹ̀, wọ́n lóun fúnra ẹ̀ ó fẹ́ wà níbẹ̀, tó sì ti múra sílẹ̀ pé òun gan lòun yóò ṣíwájú gbogbo ètò ìsìnkú àtayẹyẹ ìsìnkú náà. Èyí gan la gbọ́ wípé kò tíì fi ṣàbẹ̀wò sí ìyàwó Akérédolú àtàwọn ẹbí Akérédolú, tí kì í ṣe wípé bóyá kò nífẹ̀ẹ́ ọkùnrin náà tàbí bóyá nǹkan kan wà nídìí